Ìtàn ṣókí nípa Omowunmi Abiodun. Omowunmi Abọ́sẹ̀dé Abiodun jẹ́ ọmọ bíbí ìlú Saki ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ ìṣúná owó nílé ẹ̀kọ́ gíga Yabatech College of Technology, Yaba ní ìlú Èkó. Ní lọ́wọ́lọ́wọ́, wọ́n jẹ́ ọ̀gá àgbà ní ẹ̀ka tó ń rí sí ètò ìnáwó nílé ẹ̀kọ́ gíga Yabatech College. Ìfẹ́ tí arábìnrin Omowunmi ní sí àṣà àti ìṣe Yorùbá ló mú kí wọ́n mú un ní pàtàkì láti kọ́ àwọn ọmọ wọn lédè náà. Èyí mú kí wọ́n gba olùkọ́ akọ́ṣẹ́mọṣẹ́ nínú ẹ̀kọ́ èdè Yorùbá láti máa kọ́ àwọn ọmọ wọn lédè àti àṣà Yorùbá nílé. Arábìnrin Omowunmi ṣe ìdásílẹ̀ ilé-iṣẹ́ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Elixir Confectionery. Èyí ni ilé-iṣẹ́ tó ń pèsè àwọn ohun ìpanu bíi àkàrà òyìnbó, dónọ́ọ̀tì àti onírúurú ohun ìpanu mìíràn níbi ayẹyẹ. Ọ̀rọ̀ ìyànjú: ṣe àwárí àlá rẹ, roko mọ́ kí ó lè wá sí ìmúṣẹ.